Oògùn fún monitoring spirits. Tàbí gẹ́ẹ̀tì ìmí ọjọ́ pẹ̀lú sea salt, ìmí ọjọ́ sulfur pẹ̀lú sea salt pẹ̀lú mírọ̀ tá a fi ń wojú lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tó bá ti kúnná dáadáa kó polo ọṣẹ pẹ̀lú brake fluid oil. Kíní tó máa ń rọ sínú ọ́ìlì tó máa ń rọ sí bírèkì mọ́tò bẹ́ẹ̀ ni pò papọ̀ pò lọ́ṣẹ kó máa fi wẹ̀. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ ó máa ṣẹ́ láǹfààní kó gbọ́ délẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní olúwa ní kẹ́ ti sàrà síwájú kájọ àlegbà àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0932981364 àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní 0932981364 GT Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹni tó bá ní ìpèníjà kan sí kejì tó fẹ́ kọ́ńtàtì wa ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Àjálẹ́kì Etí Ọ̀sà Lagos. Àdúrà ló ń gba agbára kọ́ fún ike ìpèníjà ètò ẹni tó ń wojú Ọlọ́run bá fọ́mọ, ẹni tó ń forí kókó aláǹtakùn, ẹni tó ń jẹun lójú oorun, ẹni tẹ́mi òkùnkùn tẹ̀lé káàkiri, ẹni tó ti wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́. Ẹ gẹ́ẹ̀tì àwọn product wa made in Indian, packed in South Africa tó dẹ̀ wà halal tó wà scientific approved. Àbáyàn polówó ẹ̀ Sheikh Afagba wa tá ń sọ̀rọ̀ ìlà ṣẹ́tìrì ó wà halal, ṣẹ́tìrì Sheikh Afagba, ṣẹ́tìrì they are all powders wọ́n wà effective. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem yín fún yín, ètò sàárà wà tá a fi yanjú problem yín fún yín, ètò àdúrà wà tá a fi yanjú problem fún yín bismillah ta'ala ní sick refugee fún yín láti evil world ọlá tí tóbi Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àwọn ayé Al-Qur'ani wà, súrà Al-Qur'ani wà bí Yasin, Baqara, Múlíkù tó bá gba yàn odidi Al-Qur'ani a máa hàn fún yín tó máa lò tó máa mú bismillah ta'ala. Bẹ́ẹ̀ ni àwọn orúkọ Ọlọ́run bíi Wàhábù, Sàtàrù, Kàárù, Latifu, Fatah, gbogbo àwọn orúkọ Ọlọ́run bẹ́ẹ̀ ó wà tó bá gba ìyàn tá a máa hàn fún yín. Yasin ni Káfì ni Tọ́ a ni Múlíkù ni Ìsáwákà ni Fatiha ni Ayatul Kursiyu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kọ́ńtàtì wa lórí +234 810 913 1425. Bẹ́ẹ̀ ni ẹ̀mí òkùnkùn aláyànlé tó máa ń tẹ̀lé yàn kiri ìwọ ṣáà ti wá ìmí ọjọ́ sọ́fọ̀ kó dẹ̀ wá sea salt kó dẹ̀ wá mírọ̀ tá a fi ń wojú glass lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kó kúnná lọ glass yẹn kó kúnná dáadáa tó kó wá pòpọ̀ mọ́ ọṣẹ pẹ̀lú brake fluid oil tó máa ń rọ sí bírèkì mọ́tò yẹn kíní ọ́ìlì yẹn ó fẹ́ dàbí omi but ọ́ìlì náà la máa ń pè é brake fluid oil kó mix ẹ̀ papọ̀ mọ́ ọṣẹ ẹni ọṣẹ tó bá wù ẹ́ máa fi wẹ̀ àmọ́ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà láwọn aláìní láti pè lẹ́ẹ̀kan yẹn tá a sọ fún yín pé 09 32 98 13 64 GT Bank Global Dahiratu Dhikrlahi Islamic Organization GT Bank Nigeria. Àdúrà ló ń gba agbára kó obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, ọkùnrin tó yẹ pé kò lè pàfọ́ọ̀mù dáadáa, abẹnitáyé ń dà láàmú ó wà lóyìnbó bí aláìsí gbogbo bíkíbi tó bá wù kẹwàá. Bẹ́ẹ̀ ni within Nigeria a máa deliver fún yín àmẹ́yìn lẹ́ máa sanwó delivery. DHL là ń lò most of iṣẹ́ wa ó máa ń wà spiritual kí n fi ṣe wá rán anyhow dispatch rider a máa ń gbé ní DHL tẹ́ bá wo page wa ẹ̀rí Canada America bá ṣe ń sẹ́ǹdì káàkiri nìyẹn. Nàìjíríà náà à ń sẹ́ǹdì káàkiri kò síbi tẹ́wà tí product wa ò dé. Ẹ share program káwọn èèyàn jàǹfààní ẹ̀. Ẹ̀mí òkùnkùn tó máa ń tẹ̀lé yàn kiri kì í ṣe nǹkan tó dáa. Gbogbo nǹkan Al-Qur'an dẹ̀ fi múlẹ̀ fún ẹ innahu yarakum huwa wa qabiluhum min haythu la tarawnahum. Ẹ̀mí òkùnkùn ẹ̀mí èṣù tó ń tẹ̀lé yín ó wò yín tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn ó máa blọ́ọ̀kù ẹ̀ ní méjì ni màá mú ti Al-Qur'an ẹ̀ wá lọ́la àmì lè fáwọn tí ò lè kéwú kì í dẹ̀ kò dẹ̀ lẹ́bọ lẹ́rù nǹkan tó natural ni tí ò link mọ́ evil word. Bẹ́ẹ̀ ni sea salt, sulfur, glass, brake fluid oil nǹkan tó lò nìyẹn very natural so kò lẹ́bọ lẹ́rù ó wà òkè gan kò dẹ̀ lè link mọ́ wọn ní evil word. Ìwọ lọ try ẹ̀ wò wé máa open ẹ̀mí òkùnkùn ní rí ẹ mọ́ wàá lè rí ayé ẹ lò bismillah ó lè máa wẹ̀ tọmọtọmọ tọkọtọkọ kẹ́ máa lò nínú family yìí ó wà effective gidi. Kódà àwọn rashes kan wà tó máa ń wà lára èèyàn tó jẹ́ pé bad luck ló máa ń fà tó wà registered ní evil word. Àwọn enzima kan wà tó wà registered ní evil word tó bá ti wà lára èèyàn bí rashes àbí bí ifo tètè lọ treat ẹ̀ ara sign spiritual pé wọ́n ń fọwọ́ kànyàn ni confam lè ní sọ fún ẹ bẹ́ẹ̀ ni tí ò ní rújú. So tó bá ń lo gbórú nǹkan wọ̀nyí purification tó lágbára ni especially fún monitoring spirit ẹ̀mí òkùnkùn tó ń tẹ̀lé ẹ̀ka kó tó so fẹ́ ó ti rí àtàwọn connection tí wọ́n ṣe tí wọ́n fi ń wẹ̀ bí CCTV gbogbo ẹ̀ máa block ni bí isnillahi ta'ala inna li izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lóní o masalamu wa ila liqa'i.